àwọn gómìnà tó tako gbèdéke níná owó náírà àtijọ́ fẹ́ fowó ràbò ni o. Muiz Banirẹ ló sọ bẹ́ẹ̀. Amòfin àgbà Muiz Banirẹ ti fẹ̀sùn kan àwọn gómìnà tí wọ́n tako gbèdéke ọjọ́ tíjọba àpapọ̀ ní níná owó náírà àtijọ́, ìyẹn 200 náírà, 500 náírà àti 1000 náírà, èyí tíjọba ti pa láró tuntun báyìí, pé kò sídìí méjì táwọn gómìnà náà fi takú pé dandan ni kówó náà sì máa jẹ́ níná nìṣó, ó nítorí kí wọ́n lè rí owó fi ràbò lásìkò ètò ìdìbò tó wọlé dé tán yìí ni. Banirẹ tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná fétò àyíká nípìnlẹ̀ Èkó sọ pé gbogbo ìlàkàkà àwọn gómìnà kan tí wọ́n tako bíjọba ṣe fẹ́ kó owó àtijọ́ náà nílẹ̀ lẹ́yẹ òsọkà kì í ṣe nítorí ìfẹ́ tí wọ́n ní sáràlú, bí kò ṣe kí wọ́n bá lè ráàyè ná àwọn owó àtijọ́ tí wọ́n ti jí kó pamọ́ gelebọ ni wọ́n ṣe ń fárígá lórí ọ̀rọ̀ náà. Lórí ìkànnì LinkedIn rẹ̀, ajàfẹ́tọ̀ ọmọnìyàn ń sọ lálẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kejì yìí pé ọ̀pọ̀ nínú wa ni kò lóye ìdí táwọn gómìnà kan fi ń rin kínkín pé owó àtijọ́ sì wúlò, àwọn aráàlú sì gbọ́dọ̀ máa ná ọ lọ lọ́dọ̀ tàwọn. Dájúdájú kì í ṣe pé àwọn gómìnà yóò mọ̀ pé àwọn ò láṣẹ láti kéde owó táràlú máa ná tàbí èyí táràlú ò gbọ́dọ̀ ná. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọn ò mọ̀ pé àwọn ò lágbára láti fìdí àṣẹ ilé ẹjọ́ gíga jùlọ múlẹ̀. Wọ́n mọ̀ dáadáa pé ó níbi tágbára àti àṣẹ àwọn mọ̀. Gbogbo èyí tí wọ́n ń ṣe yóò sí lábẹ́ àṣẹ wọn. Àmọ́ àṣírí tó wà níbẹ̀ ni pé wọ́n fẹ́ tan àwọn aráàlú tí kò bá fura láti gba owó àtijọ́ tí wọ́n ti jí kó pamọ́ torí àti ra ìbò kí wọ́n lè fowó náà ra èrè ọkàn àwọn olùdìbò ni. Ẹ̀yin olùdìbò táwọn olóṣèlú bá fẹ́ kówó fún yín tàbí tẹ́ ẹ fẹ́ gbowó lọ́wọ́ àwọn olóṣèlú, ẹ sọ fún wọn pé owó tí báńkì àpapọ̀ ní ká máa ná lẹ fẹ́. Àmọ̀ràn mi nìyẹn. Owó tí báńkì àpapọ̀ kò bá kà sí níná, tí báńkì àpapọ̀ bá pè é lówó àtijọ́, gómìnà kan ò lágbára láti pàṣẹ níná ẹ̀. Àṣẹ tí kò nítumọ̀ ni ẹ̀tàn ló sì wà nídìí ẹ̀. Bẹ́ẹ̀ ni Muiz Banirẹ sọ o. Tẹ́ ò bá gbàgbé, lára àwọn gómìnà tó ti kéde pé ní tàwọn o àwọn ò faramọ́ gbèdéke tíjọba àpapọ̀ àti báńkì àgbà ilẹ̀ wa fi léde lórí àsìkò tí níná owó àtijọ́ náà yóò kásẹ̀ nílẹ̀ ni gómìnà Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna, Babájídé Sanwó-Olú ti Èkó, Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn, Abdullahi Ganduje ti ìpínlẹ̀ Kano, Yahaya Bello ti Kogi, Bello Matawalle ti Zamfara, Aminu Tambuwa ti Sokoto àtàwọn míì. Àwọn kan lára wọn sì ti pàṣẹ fáwọn olùgbé ìpínlẹ̀ wọn pé kí wọ́n sì máa ná gbogbo owó àtijọ́ náà lọ. Wọ́n láwọn máa fìyà jẹ iléeṣẹ́, okòòwò tàbí báǹkì tó bá kọ̀ láti gba àwọn owó náà. Bó tilẹ̀ jẹ́ pé ààrẹ ilẹ̀ wa Muhammadu Buhari ti kéde pé láti ọjọ́ 10 oṣù kejì yìí níjọba ti fòpin sí níná 500 náírà àtijọ́ 500 náírà àti 1000 náírà àtijọ́ 1000 náírà, tí níná 200 náírà 200 náírà yóò sì tẹ̀síwájú di ọjọ́ 10 oṣù kẹrin ọdún yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.